ẹ wo àwọn ọmọ Yahoo rẹpẹtẹ tọwọ́ ọlọ́pàá àti Efcc tẹ̀ lẹ́kìtì àti Ìbàdàn. ọwọ́ ẹ̀ṣọ́ Efcc ìyẹn àjọ tó ń gbógun ti jìbìtì àti ìwà màgòmágó láwùjọ ti tẹ àwọn afurasí ọ̀daràn 47 gẹ́gẹ́ bí afurasí oníjìbìtì orí ẹ̀rọ ayélujára. nínú àtẹ̀jáde tí olórí ẹ̀ka ìròyìn àjọ yìí ọ̀gbẹ́ni Wilson Iwajuren fi ṣọwọ́ sáwọn oníròyìn lọ́jọ́ 23 oṣù yìí ló ti ṣàlàyé pé ọwọ́ ti tẹ àwọn afurasí ọ̀hún lọ́nà Ìkẹrẹ́ àti ìwọ̀-oòrùn Òkò Èkìtì nílùú Adó Èkìtì nípìnlẹ̀ Èkìtì. díẹ̀ nínú àwọn afurasí ọ̀daràn tọ́wọ́ tẹ̀ ọ̀hún ni Adéyẹmí Joshua Adéníran, Àjàyí Redmond Damilare, Nwaji Matthew, Jẹ́gẹ́dẹ́ Bólúwájí Victor, Oyètúnjí Sunday Wọlé, Dámilọ́lá Awópẹ̀tù Ayọ̀mídé, Àjàyí Tèmítọ́pẹ́ Ayọ̀mídé, Babájídé Adébísí Victor, Balógun Precious Akínwálé, Òbíè Jacob Ọ̀nàtàkùrọ̀mà, Ọlọ́runtọ́lá Ọlámilékan, Ajéwọlé Òjó Káyọ̀dé, Àìná Tolúwani Emmanuel, Adébáyọ̀ Akínwùmí Olúwadámiláre, Ọmọwáyé Olúwatósìn Ọlámilékan. nínú ìròyìn tó farapẹ́ yìí lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti tẹ àwọn afurasí oníjìbìtì ẹ̀rọ ayélujára méjì, Ẹ̀míọlá Usman àti Kamorudeen Koyum, tí wọ́n sì fà wọ́n lé àjọ Efcc lọ́wọ́ fún ìwádìí. lára nǹkan tí wọ́n bá níkàáwọ́ wọn ni ọkọ̀ ayọ́kẹ́lẹ́ 15, ẹ̀rọ kọ̀ǹpútà àgbélétan tí wọ́n ń pè ní laptop 16, ọ̀pọ̀lọpọ̀ fóònù àtàwọn nǹkan míì. àjọ Efcc ní láìpẹ́ làwọn yóò fojú gbogbo wọn balẹ̀-ẹjọ́. Ọláwálé Àjàó ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétíìgbọ́ yín.